èmi Elégìrẹ́ ni ń kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Táyélolú ló ń kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. ọmọ méjì ló ń kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni o, mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ wà tẹ́tí gbọ́ mi lénìí o. èmi Elégìrẹ́ ló ń kí yín, èmi olólùfẹ́ yín Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtìkété. èmi Ègìrẹ́ òrílàkí ni mò ń kí yín o. ṣáájú ohun gbogbo ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó dá ọ̀run àti ayé, ọlọ́jọ́ òní, ó tún mú wa wà láyé, mú wa wà láàyè, tá a tún gbúrò wa láyọ̀ àti àlàáfíà. ọpẹ́ ni fún Ọlọ́run, ọba tí ò kí ń jẹ iyán sẹ̀, kò ń jẹ ọbẹ̀ ńlá lásìkò, kò ń jẹ ìṣápá toro mọ́yán. ọpẹ́ ló ń jẹ rẹ̀. a tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní fún ètò tọjọ́ òní. Olúwa Ọlọ́run Elédùmarè gbọ́ ọpẹ́ àti ìyìn wa. a dẹ̀ mú ètò yìí lé ẹ lọ́wọ́ o bàbá, bá a ṣe bẹ̀rẹ̀ báyìí láyọ̀, ká dẹ̀ parí ẹ̀ láyọ̀ ní ṣókí, ká dẹ̀ tó máa túbọ̀ fọpẹ́ sórúkọ rẹ̀. àmín lórúkọ Olódùmarè. ẹ̀yin tèmi, àdúrà ṣe pàtàkì, kọ́lọ́run kó gbọ́ àdúrà gbogbo wa o. ẹ̀ẹ́dẹ̀kú ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan yẹn. fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi fún ìgbà àkọ́kọ́, orúkọ mi nìyẹn o, kò yí padà. kẹ́tùbọ̀ mọ̀ mí sí, èmi lọmọ olókè méjì takọ́tabo lórí ara wọn, ọmọ alálẹ̀ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀, ọmọ alálẹ̀ kan kọ́ bí ogúnràn kan yín gba oṣù tọrẹ, ọmọ alágídímùdí ṣe mí pẹ̀lẹ́ ọ̀nà ọjà àròyé ni màá kọ́ làgídí ọmọ aṣògùdùlà. mo tún yàbàrá sílé olówó orí mi o, ọmọ aláwẹ̀ kan torí wẹ̀ kan màkúrọ̀ sọ́jà kan wí kan lọ́jà kan bomi alura, ọmọ olóró àbẹ̀jẹ, ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè pa. ń ṣeré o, gẹ́gẹ́ bí Èkìtì ṣe máa ń kí ìyàn okun òyìn ọ̀ra o. lónìí mo kí gbogbo yín o, ẹ ṣé o, gbogbo yín pátápátá tẹ́ ń pè mí, tẹ́ ń béèrè, tẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olórí wa Naomi. ẹ ṣeun o, mo dúpẹ́ o. Ọlọ́run náà á tún ilé àti ọ̀nà yín ṣe o. ìfẹ́ tí gbogbo wa ní sí olórí kò ní tán o. Ọlọ́run náà bẹ́ẹ̀ ṣe ní ìfẹ́ rẹ̀ sí, Ọlọ́run Elédùmarè náà á máa ní ìfẹ́ gbogbo wa o. àtẹ̀yin tẹ́ ẹ pè mí, àtẹ̀yin tẹ́ ẹ bá mi sọ̀rọ̀, wọ́n ti ń gbé ìgbésẹ̀ lóríṣiríṣi. lóòótọ́ olórí ò tí ì padà, àmọ́ láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run Olódùmarè ó máa padà láyọ̀ àti àlàáfíà. àmọ́ ní ṣókílẹ̀ ní lórí ètò mi ìfẹ́ fa ọ̀rọ̀ gùn, gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé mi ò kì í sọ̀rọ̀ púpọ̀. ètò tèmi ṣókí ni. ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ tan ìmọ́lẹ̀ sílẹ̀ ní. Ọlọ́run ti sọ wípé àsìkò náà ó ti tó láti pé kí n tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. awuyewuye ó ti ṣẹlẹ̀ láti ìgbà tí Olorì Naomi ti fẹ́ Kábíyèsí Ọ̀ọ̀ni rìṣà. àtìgbà yẹn lọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀. Olorì fúnra ara ẹ̀ náà gan ó gbọ́ sí ọ̀rọ̀ yẹn, ó kàn ṣe bíi pé òun ò gbọ́ ni. ẹ̀ẹ́dẹ̀rí mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lára àwọn ọ̀rọ̀ tó kọ sílẹ̀, ó sọ nípa ọ̀rọ̀ yẹn àmọ́ kò fèsì sí ọ̀rọ̀ yẹn. èmi ìbá ti fèsì sí ọ̀rọ̀ yẹn náà tipẹ́tipẹ́, àmọ́ ìgbà tó jẹ́ wípé ọlọ́rọ̀ gan kò bìkítà, kò sí èyí tó kàn án níbẹ̀. nísìnyí mo wá fẹ́ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn dáadáa nísìnyí nítorí ẹ̀yin olólùfẹ́ mi, torí awuyewuye oríṣiríṣi ló ti ń lọ lórí ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́, síbẹ̀síbẹ̀ náà kò tí ì kúrò. lára àwọn tán fèsì sí ètò tí mo ṣe, ọ̀rọ̀ yẹn náà ó ń jẹyọ nínú ẹ̀ àti oríṣiríṣi àwọn míì táwọn míì tún sọ tó tún sọ. òun lèmi wá sọ wípé ó da ò lè ní o, ẹ jẹ́ kémi wá tan ìmọ́lẹ̀ sí bí ọ̀rọ̀ yẹn ṣe rí gangan. lẹ́yìn ni mo fẹ́ ṣe àlàyé fún yín ẹ̀yin olólùfẹ́ mi, bí Olorì Naomi bó ṣe da ayaba Ọ̀ọ̀ni rìṣà, ìyẹn Kábíyèsí Ọ̀ọ̀ni Ọ̀jájá kejì, bí Olorì ṣe Naomi bó ṣe da aya rẹ̀, bó ṣe da Olorì ní Ilé Ifẹ̀ lẹ́ni, òun lèmi fẹ́ tan ìmọ́lẹ̀ sí. oríṣiríṣi làwọn èèyàn ń sọ, wọ́n ní gbogbo ẹ̀ náà ti ń sọ fún mi. ẹlòmíì gan á tún pè mí wípé ojú wa lójú ń rí, ṣe bóun fúnra rẹ̀ ló gbéra ẹ̀ lọ síbẹ̀. ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn o. èèyàn mélòó ni mo fẹ́ máa dá lóhùn ní ìkọ̀ọ̀kan lórí ètò, bí kò ṣe wípé kí kúkú wá síta kí wá sọ, àti wípé àwọn míì tún gbọ́ lóríṣiríṣi. ẹnìkan tẹ̀ tún pè mí, ó wá ṣàlàyé ọ̀rọ̀ fún mi wípé Olorì tí mo tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ báyìí báyìí ṣe bí báyìí ni wọ́n sọ wípé ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. nípa ọ̀rọ̀ yẹn tẹ́nì yẹn sọ fún mi yẹn, màá sọ tí n bá ti ń sọ̀rọ̀ lọ síwájú sí. wọ́n ní Olorì fúnra ara ẹ̀ ló gbé ara ẹ̀ lọ bá Kábíyèsí Ọ̀ọ̀ni rìṣà
láti pé kó fẹ́ pé òun fúnra rẹ̀ ló lọ fẹ́ ayé àtijọ́ obìnrin ò kì í fẹ́ ọkùnrin o a mọ̀ wípé láyé òde òní àwọn obìnrin míì wà tó máa nífẹ̀ẹ́ ọkùnrin tókùnrin yẹn kò ní wo ibi tí wọ́n wà tá dẹ̀ fúnra ara ẹ̀ kọnu ìfẹ́ sí wọn àmọ́ kì í ṣe bí obìnrin bí olórí tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó lè jẹ́ ọmọ kékeré tó sì jí ní jíjí ayé ẹ̀ ká sọ wípé bóyá ó ti lélẹ̀ ni kò rẹ́ni fẹ́ ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ rárá ó ní mo fẹ́ tàn mọ́lẹ̀ sílẹ̀ ní kẹ́ farabalẹ̀ ẹ má yí ẹ̀rọ yín kúrò kẹ́ fetí sí dáadáa kí n tó di wípé mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n sáré gbé fídíò kan sí òun ló máa bẹ̀rẹ̀ ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn fídíò yẹn òun ló túbọ̀ máa tàn ìmọ́lẹ̀ gbogbo wa láti rí fídíò yẹn nìkan bí ọdún 3 sẹ́yìn o àmọ́ fídíò yẹn ó sì wà títí di èní nítorí náà ẹ ní ìṣirò ìṣẹ́jú kan kí n sáré gbé fídíò yẹn sí káwò díẹ̀ kí n tó tún padà wá bọ́ sí orí ọ̀rọ̀ mi kí wá máa ṣe àlàyé fún yín bí ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ gangan. Shall we pray? In Jesus' name, our Almighty Father will bless you. The I am that I am will magnify you. Thank you for this kingdom. Thank you for all the people that you have created in it. Thank you for the beauty in diversity of culture. We'll bless your name for everything that you are doing. Be thou exalted in Jesus' name. Lord, we ask that more than ever before, your spirit will be more enthroned in this kingdom. Amen. In the name of Jesus. Anywhere there is grace and glory, ọwọ́ yín ló wà níbẹ̀. Ju tí àtẹ̀yìnwá lọ, iyì tí a ti bù fún ìtẹ́ yìí, iyì tí a ti bù fún ìlú yìí, lórúkọ Jésù kó máa pọ̀ sí. Mo ní lórúkọ Jésù kó máa pọ̀ sí. May the outstretched arm of the Father continue to uphold you and strengthen you and move you from glory to glory and grace to grace. More than your fathers, O King, you will live. In the name of Jesus. Adema Marie Yimba. Lórúkọ Jésù, mo ní a máa máa rí yín bá. In the name of Jesus. It is very well with this kingdom. It is well with the Christian Association. It is well with everybody. In the name of Jesus. It is well with you in Jesus' name. Father, will bless you for this great opportunity. Be thou exalted in Jesus' name. We pray that by the time we come here, there will be many exploits in Jesus' name. Thank you for having answered. In Jesus' name we have prayed. Amen. Amen. Thank you all very kindly. Thank you. Àwa ní ẹ̀bùn tí a gbé wá fún Kábíyèsí. Torí pé mi ò ní lè wá síbí láì mú nǹkan wá fún ẹni tí mo kà sí bàbá. So ohun tí a mú wá ní a ní kẹ́ bá wa fi ìfẹ́ gbà nínú ọlá tí Ọlọ́run fún wa ní àti gbé wá ní orúkọ iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run lò mí láti dá sílẹ̀. Ẹ̀yin tèmi ibi tí mò ń lọ ni mo dé yìí ṣe rí kí irú ọ̀rọ̀ ilé yìí kó tó wáyé kó tó di wípé Olorì Naomi lọ sí Ilé Ifẹ̀ lọ́dọ̀ Kábíyèsí Òónì ní ìgbà tí Kábíyèsí jẹ oyè tó dórí àléfà bàbá rẹ̀ tán ẹ mọ̀ wípé gbogbo àwọn èèyàn ló ń kí oríṣiríṣi ìlú náà ti ń wá tán ti wá ń kí oríṣiríṣi àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni o ẹ̀sìn àbáláyé ni o ẹ̀sìn kìrìsìtẹ́nì ni o oríṣiríṣi àwọn ìpàdé ẹgbẹ́ lóríṣiríṣi náà ti wá ń kí ọba wípé ó kú oríire o ní ìgbà tí àsìkò yìí wá máa tó àwọn onígbàgbọ́ àwọn Christian Association ẹ má bínú bí mo ṣe lè sọ nìyẹn kó lè yé wa kẹ́ má sọ pé mo sọ òyìnbó àwọn Christian Association ní Ondo State Christian Association nílùú Àkúrẹ́ àwọn náà wá fẹ́ gbéra
láti wá lọ kí kábíyèsí Ọ̀ọ̀ni pé òun náà ó kú oríire o. Bí gbogbo wọn ṣe pèrò pọ̀ nìyẹn wípé kán yan àwọn ènìyàn tá lọ ṣe aṣojú wọn níbẹ̀ láti lọ kí kábíyèsí Ọ̀ọ̀ni. Ibi tó ti wá yan àwọn ènìyàn náà ti wá yan Olorì Naomi. Olorì Naomi dẹ̀ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọ̀dọ́mọdé tó jẹ́ wípé Ọlọ́run gba ọwọ́ rẹ̀ ṣiṣẹ́, tó jẹ́ yẹ pé gbogbo àwọn Christian association ní Ondo State l'Ákúrẹ́ gangan jù, tó yẹ pé gbogbo wọn náà gbà fún, wọ́n dẹ̀ gbà fún gidi gan ni. Èyí ló mú wọn yan Olorì Naomi àti àwọn alàgbà kankan wípé kán lọ bá ṣe aṣojú wọn ní ààfin ní Ilé Ifẹ̀, kán lọ kí ọba Ọ̀jájá. Bí Olorì Naomi ṣe bá wọn lọ nìyẹn. Ìgbà tí Olorì Naomi wá ń lọ, ó wá gbé bíbélì dání wípé òun á lọ fi ta ọba lọ́rẹ gẹ́gẹ́ bí ìlànà Kristẹni. Bóyá torí pé olórí náà ti mọ̀ wípé wọ́n ń bọ òrìṣà, bí wọ́n sọ pé wọ́n bá ń bọ òrìṣà, wọ́n sọ pé wọ́n bá ń bọ òrìṣà, torí mi ò débẹ̀ ọ̀bẹ̀ tá àṣà máa ń rí lórí ẹ̀rọ ayélujára wípé ọba wọ́n ń bọ òrìṣà. Òun náà wá gbé bíbélì wípé òun á fi ta ọba lọ́rẹ, pé ẹ̀bùn tóun máa fún ọba nìyẹn, pé òun ò lè lọ láì fún bàbá òun, ló pé kò sọ pé òun fẹ́ ọkọ ọmọ ọlọ́mọ, pé òun ò lè lọ láì fún bàbá òun ní ìkankan, pé ẹ̀bùn tóun dẹ̀ lè fún bàbá òun náà ní bíbélì. Bó ṣe lọ nìyẹn tó lọ gbé ẹ̀bùn fún kábíyèsí Ọ̀ọ̀ni o. Kì í ṣe pé ọkọ̀ dìde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ, torí wọ́n sì ń sọ ọ̀rọ̀ kan wípé báyìí ló ṣe jẹ́, báyìí ló ṣe jẹ́, mo sì máa sọ ọ̀rọ̀ yẹn bí mo ṣe gbọ́ fún yín. Kò ń ṣe àwọn ọ̀rọ̀ yẹn tó ń sọ pé bóyá ó gbéra ẹ̀ lọ́ba pé kó fẹ́ òun, àbí òun ṣe bẹ́ẹ̀ o. Wọ́n yàn gidi ni. Mo tún sọ lẹ́ẹ̀bí mélòó kan sí kó lè yé yín. Àwọn tó ń pè ní Christian Association ní ìlú Àkúrẹ́ ní Ondo State Christian Association, àwọn ló yan Olorì Naomi bí aṣojú wípé kó lọ kí kábíyèsí Ọ̀ọ̀ni pẹ̀lú àwọn alàgbà kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀. Ìgbà tí olórí bá máa tó débẹ̀ tán, tó gbàdúrà, tó dẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run, bí inú ọba ṣe dùn nìyẹn. Ọba wá rí wípé ọmọbìnrin yìí pé òun rí súrà lára ẹ̀, pé súrà tóun rí lára ẹ̀ pé súrà ọmọ tó dára tó wá láti ilé ire ni, ọmọ tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ni, ọmọ tó dẹ̀ ṣe é mú yangàn ni, ọmọ tó jẹ́ pé gbogbo ayé máa wárí fún ni, wípé súrà tóun rí lára ẹ̀ pé súrà dáadáa lòun rí lára ẹ̀. Nítorí láti jọ́ tí Ọ̀ọ̀ni tó ti fojú kàn báyìí, tó ti gbé bíbẹ̀, tó ti wàásù, tó dẹ̀ ti gbàdúrà, ni kábíyèsí wa ló ti ní ìfẹ́ sí Olorì Naomi. Bó dẹ̀ ṣe wípé àtìgbà yẹn ló ti wọ inú ọkàn ẹ̀. Ìgbà tó Olorì Naomi tí gbogbo wọn dẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe tán ní ààfin Ilé Ifẹ̀, oníkálukú padà sí ibùgbé ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ni kábíyèsí Ọ̀ọ̀ni ló ṣẹ̀ wá ránṣẹ́ sí Olorì Naomi, ló ṣẹ̀ wá lọ bá sọ̀rọ̀ wípé òun fẹ́ fi ṣe aya. Ìgbà tó dẹ̀ sọ fún Olorì Naomi ní kábíyèsí, ọmọ kékeré ara mi ni mí, ẹ dẹ̀ mọ̀ wípé òjíṣẹ́ Ọlọ́run ni mí. Ọba ní pé torí wípé ó jẹ́ ọmọ kékeré, irú ẹ̀ ni Ọlọ́run sọ wípé àwọn onílẹ̀ sọ wípé kí n fi ṣe aya. Ó dẹ̀ tí wá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Nítorí náà gbogbo nǹkan pátápátá tí mo rí ní ara rẹ̀, tí mo rí ní gbogbo àyíká ẹ̀ pátápátá, bí wọ́n ṣe sọ fún mi nìyẹn, ìwọ náà lẹ́ni náà. Ọba dẹ̀ ṣe ìlérí oríṣiríṣi fún. Olorì Naomi dẹ̀ tó sọ fún kábíyèsí lọ́jọ́ náà wípé kábíyèsí o, ẹ mọ̀ pé ó ní ìtẹríba gidi. Kábíyèsí o, tí bá tẹ̀ wá máa fẹ́, ẹ jẹ́ kí n lọ máa ronú sí i. Ọba ní pé kó máa ronú sí i. Ìgbà tó dẹ̀ tún yá, ó dẹ̀ tún ránṣẹ́ sí i pé ọmọ ọlọ́mọ Olorì Naomi kò nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ o, kò fẹ́ ṣe tẹ́lẹ̀ o, àmọ́ iṣẹ́ rí ìyá Olorì Naomi gangan tí gbogbo yín bù yìí báyìí, òun gangan ló túbọ̀ ṣe okùnfà
tó bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ wípé ọmọ mi ayé mà ti dayé ọ̀làjú mà ní láyé àtijọ́ ṣe lọ bá màmá ń gbé ẹsẹ̀ lé èèyàn lásán tákàn mú eléyìí báyìí sọ pé mo gbẹ́sẹ̀ lé ọba sì ránṣẹ́ sí ẹ ó tún bá ẹ sọ̀rọ̀ pé kò mú akíra ẹ kú oríire o ó ṣàtúbà ọmọ ẹ̀ sọ̀rọ̀ ọmọ náà dẹ̀ tún wá sọ padà sọ fún kábíyèsí wípé ṣé tí n bá da olórí láàfin ẹ̀sìn mi ṣé ẹ gbà mí láàyè kí n máa ṣe bí mo bá ṣe fẹ́ ọba náà dẹ̀ sọ wípé ẹ̀sìn ẹ kò dí nǹkan kan lọ́wọ́ o èmi náà mi ò dí ẹ̀sìn ẹ lọ́wọ́ o gbogbo ìṣẹ̀ṣe tá à ń ṣe ní ààfin kò dí ẹ̀sìn ẹ lọ́wọ́ o mo gbà kó o ṣe ẹ̀sìn ẹ ó dẹ̀ ń ṣe ẹ̀sìn ẹ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn o ó dẹ̀ gbà fún ọba ó dẹ̀ ń ṣe ẹ̀sìn ẹ̀ àmọ́ ṣe mọ̀ wípé ayé àtijọ́ lèèyàn sọ wípé wọ́n ní ṣé kò rí bẹ́ẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ ni kó tó lọ irú bẹ̀ yẹn ó ṣòro rí ọba máa ń gbẹ́sẹ̀ lé èèyàn ni ká ti sọ pé ọba gan tẹ̀ tí fún lọ́wọ́ tiẹ̀ tó tún bá sọ̀rọ̀ tó ránṣẹ́ sí tó dẹ̀ bá sọ̀rọ̀ ó ṣòro rí o ibẹ̀ yẹn irú àwọn ibẹ̀ yẹn ṣòro rí àbí kò yé yín ẹ má máa sọ wípé ṣé kò rí bẹ́ẹ̀ kó tó lọ ni kò rí o kò mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ yẹn ìgbà tó dẹ̀ ti di mọ̀ wípé ó rí bẹ́ẹ̀ yẹn ó ṣe bí wọ́n á gbọ́ pé ọba ṣe ìlérí fún wípé ó máa kọ́ ilé ìjọsìn ńlá fún títí dè ní ibà àti ilé ìjọsìn kankan náà bóyá ilé tó tiẹ̀ máa ń lọ sí Àkúrẹ́ ní gbogbo ìgbà tó jẹ́ wípé ẹsẹ̀ kan Àkúrẹ́ mínísírì ẹ̀ l'Àkúrẹ́ ẹsẹ̀ kan ààfin nílé Ifẹ̀ bóyá ká ní pé ọba gan náà ti gbìyànjú láti kọ́ fún bóyá ibẹ̀ náà ilé Ifẹ̀ náà ní bá jókòó sí nǹkan ta ló mọ̀ kìdẹ̀ kìí ṣe pé mo mọ̀ wípé bóyá kìí ṣe pé ọba ò fẹ́ kọ́ fún àwọn ènìyàn náà ló máa wà nídìí ẹ̀ ẹ wo kábíyèsí o ẹnu mi àbo nítorí náà ẹ̀yin tèmi ó ní mo ní kí n tàn mọ́lẹ̀ sí o bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn o àwọn Christian association àwọn náà rán olórí pé kán lọ kí ọba fún ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ o ìdí nìyí tí olórí fi gbéra lọ síbẹ̀ o nítorí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan mo fẹ́ sọ ìkan díẹ̀ lára ọ̀rọ̀ yẹn fún yín mo fẹ́ já irọ́ ẹnìyẹn lè ní ẹ tún tẹ̀lé mi ká lọ gbọ́ ìpolongo wa lórí ètò wa ètò lè. dédé wòye o ẹ̀yin ènìyàn wa ṣàlàáfíà làbá yìí ṣàlàáfíà ni gbogbo yín wà o afẹ́fẹ́ fẹ́ fi àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìfẹ́ tẹ̀lé sí wa tẹ̀ máa fi máa wo ètò wa Ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi ní akọ̀wé ètò Ìpínlẹ̀ Èkìtì mo ní kí n fi àsìkò yìí láti fi rán gbogbo wa létí wípé gbogbo a máa ń báyọ̀ ṣe polówó ọjà a máa ń báyọ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí àdẹ̀tún máa ń báyọ̀ ṣe ayẹyẹ ìgbéyàwó àdẹ̀tún máa tẹ́ bá fẹ́ rántí ènìyàn yín tó ti lọ àtún máa ń báyọ̀ ṣe pẹ̀lú owó káṣẹ́rẹ́ lọ́la máa béèrè àwọn béèrè owó púpọ̀ láti gbé èdè àti àṣà wa láti gbé lárugẹ. a ní tẹ́ bá tẹ́ fẹ́ kàn sí wa ẹ̀rọ bá ti sọ̀rọ̀ tẹ́ máa rí ní ojú ibi tẹ́ tí ó wà ó wà mí tó bá yẹ kí ẹ fẹ́ kàn sí wa lórí email wa ni ẹ máa gbọ́ lórí orúkọ email wa ni tayelolu17@gmail.com ẹ jẹ́ kí n tó sọ tayelolu17@gmail.com ẹ ṣe púpọ̀ gbogbo gbàdá bá fẹ́ kàn sí wa ẹ máa tó bá yẹ pé tẹ́ bá pè wá ẹ máa rí mi akọ̀wé ètò wa lédè Èkìtì ẹ máa rí mi bá sọ̀rọ̀ àbí alága wa ẹ máa rí wọn náà láti bá wọn ẹ máa rí wọn bá sọ̀rọ̀ àbí alásopọ̀ ètò wa ẹ máa rí àwọn náà bá sọ̀rọ̀ Grace Anthony ẹ máa rí wọn náà bá sọ̀rọ̀ ẹ ṣe púpọ̀ ẹ kú fẹ́ wa gbogbo ma ẹ jọ̀ọ́ aníkẹ́ tó fi àsìkò ìrànlọ́wọ́ yín létí ẹ máa bá wa nífẹ̀ẹ́ ètò wa ẹ máa bá wa tẹ like gbogbo ìgbà tẹ́ bá ti ń wò ẹ máa bá wa tẹ like ọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ tó sọ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ ṣe púpọ̀ kẹ́ẹ̀dẹ̀ tó máa bá wa pín ètò wa ẹ máa bá wa pín ètò wa fáwọn ènìyàn yín ẹ ṣe púpọ̀ ẹ kú fẹ́ wa Ọlọ́run náà á nífẹ̀ẹ́ gbogbo yín ẹ ṣe o ó dìgbà. ẹ ṣé o akọ̀wé wa àbí ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ṣé rí ẹ̀yin tèmi àwọn ọ̀rọ̀ tó ń sọ wípé olórí ló gbúwà ẹ̀ lọ́fẹ́ nǹkan tó jú wá lójú kò rí bẹ́ẹ̀ o ẹni tó wá pè mí tó wá sọ fún mi ó ní ẹnìkan ó ló sọ̀rọ̀ ó tẹ̀ tún jẹ́ kéèmí fún ara mi gan kí tó tún fi ní yẹn ránṣẹ́ sí mi pé kí n gbọ́ wọ́n ní ẹni yẹn sọ̀rọ̀ ẹni yẹn wípé òun òjíṣẹ́ Ọlọ́run prophetess náà ló ń bí ti olórí Naomi
wípé òun lòun lálàá kí máa gbọ́ mi o wípé òun lòun lálàá pé àlá tóun lá ni wípé òun rí wípé kábíyèsí Ọ̀ọ̀ni pé lẹ́yìn ìgbà tí olórí Wúràọlá ti lọ pé obìnrin tó bá máa fẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí ò dẹ̀ tí lọ́kọ rí. Ó lóun wá láàlá yẹn ní ẹ̀kíní ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta. Ó ní bóun ṣe pé àwọn ó tẹ̀ tún dárúkọ àwọn alàgbà wòlíì kọ̀ọ̀kan tóun pè tóun sọ ọ̀rọ̀ àlá yẹn fún. Ó ní ìgbà tóun tún wá láàlá yẹn lẹ́lẹ́kẹta làwọn wòlíì yìí ló wá lọ bá àwọn wòlíì yẹn wòlíì kan ó ṣàdárúkọ wọn bẹ̀ mú mi kò kàn mí. Ó ní wọ́n á sọ pé ìwọ gan-an lẹni náà pé ìwọ gan-an òun gangan tóun lálá yẹn òun náà lẹni náà tí Ọlọ́run sọ wípé ó máa fẹ́ Kábíyèsí Ọ̀ọ̀ni. Ó ló wá kú bóun ṣe máa rí Ọ̀ọ̀ni sójú o kóun lè jíṣẹ́ yẹn fún. Ó lóun wá mọ obìnrin kan ní Ilé Ifẹ̀ ó ló ní ṣọ́ọ̀ṣì síbẹ̀. Ó ní bóun ṣe wá lọ bá obìnrin yẹn nítorí pé ó jẹ́ àgbàlagbà wípé màmá ẹ jọ̀ọ́ alábàáyé mo lá lẹ́ẹ̀kíní mo lá lẹ́ẹ̀kejì mo lá lẹ́ẹ̀kẹta mo wá lọ sọ fún pásọ lágbájá mo lọ sọ fún prọfẹtọ Tàmọ̀dù wọ́n wá sọ wípé èmi gan lẹni náà pé òótọ́ ni omi gangan lẹni náà. Ìyá ẹ wá ní pé kò sí wàhálà kò sí ìṣòro ṣebí o fẹ́ rí kí n fi ẹ́ mọ ọ̀nà bó ṣe máa rí kábíyèsí ni màá pè ẹ́ má ti pè ẹ́ ọjọ́ tá bá máa lọ àjọ ṣàlàyé. Ó ní ó wá dijọ́ kan bí ijọ́ méjì pé sí ó wá jọ bí ọjọ́ bí mélòó kan sí òun ògbúrò ìyá yẹn mọ́. Ó ní gbígbọ́ tóun máa gbọ́ ni wípé olórí Naomi ti lọ. Ó ní ìyá yẹn ìyá alàgbà obìnrin alàgbà oníjọ tó níjọ yẹn sí Ilé Ifẹ̀ yẹn. Ó ní àṣẹ ọ̀rẹ́ ni òun àti ìyá olórí ibi tí mo ti wá mọ̀ wípé ó parọ́ nìyẹn. Kí ni ìyá olórí wá délé Ifẹ̀? Ìyá olórí kò kúrò l'Ákúrẹ́ àbí kó lọ s'Oǹdó nílùú àwọn ọkọ ẹ̀ àbí kó lọ sí Ìkẹ́rẹ́ Èkìtì nílùú bàbá ẹ̀. Ìyá olórí kò kúrò ńbẹ̀ yẹn tó bá dẹ̀ wá máa bóyá ó rìnrìn àjò ó wá s'Èkó ó wá sí Ìbàdàn ó wá ṣíra nǹkan ó padà sílé. Ibo náà ti rí ìyá olórí tó lọ́rẹ̀ẹ́ sí tó ní ṣọ́ọ̀ṣì sí Ilé Ifẹ̀. Ó ní obìnrin yẹn àṣẹ ọ̀rẹ́ ìyá olórí ni. Ó ní bó ṣe lọ bá ìyá olórí nìyẹn o wípé etí rẹ̀ mélòó ìfúnmiláyọ̀ etí rẹ̀ mélòó àwé máa bọ̀. Wọ́n ní pé ọba Ọọ̀ni Ọ̀jájá pé ọmọbìnrin tó bá máa fẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ prọfẹtẹ̀sì òjíṣẹ́ Ọlọ́run ọmọ kékeré tí ò tí ì fẹ́ kọrí máa bọ̀ o tètè mọ́mọ́ rẹ wá o mọ́mọ́ rẹ wá kó wá jẹ́ kó wá ká lọ mú ọmọ ẹ ká lọ fún Kábíyèsí. Ẹ wo sọ̀rọ̀sọ̀rọ̀ ní mímì kì í ṣe blọ́gà o àmọ́ mi kì í fẹ́ irọ́ bọ̀rọ̀ òṣèré. Ó ní bóbìnrin yẹn bí ìyá Naomi ti lọ mú ọmọ ẹ̀ nìyẹn o tó fà á lọ́wọ́ gbé bíbélì dání o gbé bíbélì dání o kó lọ fọgbọ́n fi bíbélì ta ọba lọ́rẹ. Ó ní ibẹ̀ ni ọba ti mú jókòó o tó ti dìyàwó ọba o. Mo ní ìgbà tẹ́ni ẹ̀ ti ẹ̀ pè mí tó sọ fún mi mo ní irọ́ ni irú èèyàn ńlá jáde tá máa sọ irú ọ̀yẹ́ bẹ́ẹ̀ àfìgbà tó mú fídíò yẹn tó mú ibi tó ti gbọ́ ọ̀rọ̀ yẹn tó mú ránṣẹ́ sí mi mo yẹ ayé o èyí gọgọgọgọ kò ṣe àwọn eléyìí tó tẹ̀ tí sọ tẹ́lẹ̀ wípé ó gbéra ẹ̀ lọ bá kò gbéra ẹ̀ lọ bá yẹn òun kọ́ ló mèmí jáde o ọ̀rọ̀ yìí ló gbèmí jáde wípé kò ń ṣe bẹ́ẹ̀ o kò ń ṣe pé bóyá obìnrin kan lọ pé ìyá Naomi wá mú ìyá ẹ̀ ó wá mú ọmọ ẹ̀ wá mú wá sí ọ̀dọ̀ ọba Ọọ̀ni rárá o àwọn Christian Association Ondo State náà ní kí olórí kó lọ kí Kábíyèsí tó yàn bí aṣojú pẹ̀lú àwọn kan bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn o ẹ̀yin tèmi mo rò pé eléyìí tí mo sọ yẹn á tún jẹ́ kí ọkàn ọ̀pọ̀lọpọ̀ kó tún balẹ̀ àwọn tó túbọ̀ ń bú olórí wípé ojú wa lójú rí kò sẹ́ni tí ò kì í ṣe ẹlẹ́ṣẹ̀ nínú wa o mo tiẹ̀ kí arábìnrin kan lórí ètò mi arábìnrin yẹn ó dáhùn sí ìbéèrè ẹnìkan nígbà tí ẹnìyẹn sọ wípé ohun ojú wa lójú rí pé ó mọ̀ pé ayaba Ashley ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó lọ fẹ́ ayaba Ashley kò mọ̀ pé bóyá ayaba Ashley wà láàfin kó tó gbà fọba wò ó ti gbà fọba tán káyaba sì tó rìnrìn gbèrègbèrè tiẹ̀ dé padà wá láti ìlú Ireland níbi tó wà nílùú òyìnbó níbi tó wà nítorí náà obìnrin yẹn léyìí tí mò ń kí ipò ó ṣeun àti àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀
ni wípé ó ní ṣé ká ní pé olórí Naomi tiẹ̀ wá ṣe àṣìṣe ṣé kó lọ para ẹ̀ obìnrin yẹn wá sọ pé ṣé kó lọ para ẹ̀ pé ṣé ẹni tó ń sọ̀rọ̀ yìí pé ṣé ẹ̀ṣẹ̀ tiẹ̀ tó ti ṣẹ̀ tipẹ́tipẹ́ pé ṣé ó para ẹ̀ sí ni ká tó sọ wípé olórí Naomi kò ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ̀ torí kó olórí Naomi gan kó bàbá tiẹ̀ máa gbẹ̀ṣẹ̀ sí Ọlọ́run lọ́rùn òun ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe gbàtà àtúnṣe bá dẹ̀ ti wà ńbẹ̀ tó ti sọ nǹkan tí ò fẹ́ tó bá dẹ̀ ti gbà fún wípé nǹkan báyìí tó ò fẹ́ tó lè dí ẹ̀sìn ẹ lọ́wọ́ tó bá ti gbà fún olórí Naomi á padà sí ààfin á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe olórí wa lọ olórí wa náà ṣì ní o àbí kò yé yín nítorí náà kọ́lọ́run jọ kó ṣàánú òun àti Tadéníkáwò níbi tó wà o kọ́lọ́run dẹ̀ mú ọkàn bàbá wa Ọọ̀ni náà kó mú balẹ̀ òun àti olórí ẹ̀ tó pàdé láyọ̀ àti àlàáfíà kan tún bẹ̀rẹ̀ ìfẹ́ wọn títí tá máa ń ṣe tá máa ń rí lórí ẹ̀rọ amóhùnmáwòrán tínú wa máa ń dùn yẹn ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi inú mi náà dùn Ọlọ́run amúnú ẹ̀yin náà dùn ilé àti ọ̀nà yín náà kò ní dàrú o èèyàn bí èèyàn èṣù bí èṣù kò ní da ilé yín rú kò ní da ilé tèmi rú o ẹ ṣé o ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò mi yìí o ẹ bá mi share kẹ́ ẹ bá mi subscribe ó dẹ̀ tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ subscribe fún mi tẹ́ dẹ̀ ń ṣe tẹ́ comment tẹ́ like ẹ ṣé gan ni o ọwọ́ ní òní kan ìsàlẹ̀ àpò àmọ́ wípé àgbowó lọ́wọ́ yín o àmọ́ gbogbo owó tẹ̀ ń fi ra dátà tẹ̀ ń fi wò náà owó ni Ọlọ́run ò ní gba owó lọ kò ní jẹ́ kówó wọ́n yín o àdúrà mi kó má lọ pọ̀ jù kí má lọ sọ nǹkan bí ẹ ṣeun mo dúpẹ́ ìyókùn o ìhànra o gẹ́gẹ́ bí ìṣe mi mo dẹ̀ ti mú ètò mi sókun mo ti lẹ́ sílé olórí mi nílàwọ̀ Èkìtì o adé ajẹkanra o.